kí n sọ fáwọn èèyàn pé kí wọ́n múra gidi sà láti mójútó àwọn ọmọ wọn nínú ọdún 2025 torí pé Olúwa fi ìran láhàn mi lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ ní ọdún yìí. Bẹ́ẹ̀ ni sà, Olúwa fi ìran láhàn mi o. Kékeré ni tọdún tó kọjá tí ó dé tí irú eléyìí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ìkan ṣẹlẹ̀ ní December tí ò tí ì tàn lára àwọn èèyàn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nírú àsìkò yìí. Díẹ̀ lẹ́tí gbọ́. Ẹ wò fídíò tí mo ń bọ̀ wá gbé bá yín yìí, gbogbo ẹ̀yin abiyamọ ayé lọ́kùnrin àti lóbìnrin, ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò eléyìí. Ẹ dákun ọmọ ológo nínú àwọn ọmọ wa kò mà ní fi wálẹ̀ sáyé lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ wò ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ wo ló tún fẹ́ ṣẹlẹ̀ sí àwọn ọmọ. Kí ló fà á tí ọmọ ológo fi ṣáájú lọ tòun tògo láì rí ògo lò? Ẹ gbọ́ ta ló jẹ̀bi? Ẹ wò fídíò tí mo ń gbé bọ̀ wá bá yín yìí, fídíò yìí ohun tí bàbá yìí fi sílẹ̀ fún wa rèé ní ọjọ́ Wednesday tó kọjá. Nígbà tó di ọjọ́ Friday, a gbọ́ pé Mukaila tí gbogbo èèyàn mọ̀ sí Ṣẹ̀wẹ̀lẹ̀ ó jáde láyé. Ẹ farabalẹ̀ gbọ́ fídíò yẹn, gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa àwọn ọmọ ológo nínú òṣèré tíátà àbó ní fújì àti nínú ìdílé tiyín náà gangan. Báwo la ṣe mọ ológo? Bó o lẹ́ ṣe mọ̀ bóyá yóò kú before kó tó rí ògo lò àbí bóyá ilé yìí ó rógo lò? Bàbá yìí tún pẹpẹ ọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ wa yìí, ó sì ṣe àkàwé pé kákèsí àwọn kọ̀ọ̀kan. Pé ṣùgbọ́n ohun tó bà mí lẹ́rù jù ni pé tí mo fi ń pe gbogbo ẹ̀yin abiyamọ ayé pé ẹ wá wo fídíò yìí ní pé bàbá yìí sọ nǹkan kan wípé yóò ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́, ṣùgbọ́n ọ̀nà àbáyọ tó o bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ̀dọ́ lọ́dọ̀ ẹ̀yẹn ni àwọn ọmọ ológo inú ẹbí yín. O gbọ́dọ̀ wo fídíò yìí, bó o bá ṣe wá ń wò máa pín, má já nìkan jọpọ́n, má jẹ́ pé wọ́n nìkan ló nìkan dá wò, wọ́n náà jù sẹ́lòmíì, torí pé fídíò yìí ṣe fídíò tí èèyàn sún sẹ́yìn. Bẹ́ẹ̀ ni ìdí nìyí tá a fi gbé e jáde. Ó mà ṣe o, Mukaila Ṣẹ̀wẹ̀lẹ̀ ọ̀run re o. Tó o bá dọ̀run kò kí ọ̀run, má jọkùnrùn má jẹ kò lóhun tí bá ń jẹ lájùlé ọ̀run, tó bá ń bá wọn lára mu ni kó máa bá wọn jẹ. Bó o bá rí Sisi Quadri kó o bá wa kí, bẹ́ẹ̀ bá ṣalápá pàdé ara yín àti Mohbad bá wa kí. Ẹ dákun ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí, mi ìfẹ́ gbà yín lásìkò. Bó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, dákun jọ̀ọ́ nítorí Ọlọ́run bá wa subscribe sí channel yìí, ẹ kọ́mẹ̀ntì kí lẹ rò, kí lọ̀nà àbáyọ lọ́dọ̀ tiyín náà. Kẹ́ máa wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà lójú ìwòran yín. Ẹ pè wọ́n fún àdúrà àfi fún ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ béèrè, ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ gbà tọ́mọ ológo inú ilé tiyín náà ò fi ní kú tògótògó, tọ́mọ ológo inú ẹbí yín tí ó fi rógo lò, tí wọ́n gan pàátó ọjọ́ mọ ológo tó fi rógo tiẹ̀ lò, wọ́n tó tiẹ̀ ní tí wọ́n náà ò fi dológo láyé. Gbogbo ẹ̀ ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ bàbá yìí. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ já lọ tààrà, ẹ má sún síwájú o, farabalẹ̀ kó wò ó. Ẹ̀yin abiyamọ fídíò yìí ẹ̀yin lẹ́ni o, ẹ pín àtẹ̀yin tẹ́ ẹ̀ tí ìbímọ náà ẹ wò ó, torí pé ẹ máa bí lọ́jọ́ kan. Òun rèé bàbá wa Prophet Taiwo Ṣólóyè, àwọn lágbà lálejò. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín lórúkọ Jésù, yóò dára fún yín. Àmín. Sà, inú mi ò dùn sà. Kí ló dé? Gbogbo ẹ̀yin abiyamọ, ikú ò gbọdọ̀ pa ọmọ ológo ọwọ́ yín o. Àmín. Ikú ò gbọdọ̀ pa ọmọ ológo mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àwọn ọmọ 35 ṣaláìsí, nílùú tí wòlíì bá wà, ìṣẹ̀lẹ̀ burúkú ni. Bàbá, ìṣẹ̀lẹ̀ burúkú ni. Ìṣẹ̀lẹ̀ burúkú ni. Òun ló jẹ́ kí n wá ojú Olúwa. Olúwa, kí ló dé? Tírú eléyìí fi ṣẹlẹ̀. Kí ló dé tírú eléyìí ó máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ ológo?
nígbà tí mo wọ ojú Olúwa ní kí n kìlọ̀ fún gbogbo àwọn abiyamọ nínú ọdún 2025 kí wọ́n kún fún àdúrà. Tẹ́ bá ṣàkíyèsí nígbà tá a tún ṣe bẹ̀rẹ̀ ọdún yìí, ṣé mọ iye àwọn ọmọ tí obìnrin tí wọ́n sọ wípé wọ́n ti àwọn ọmọ yahoo àbí àwọn kìíní kan ti lò wọ́n. Dáadáa, àwọn yẹn wà dáadáa. Ìyá kan ló bí àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ni. Ògo ọlá kan làwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ni. Kí ló dé tírú eléyìí tó ń ṣẹlẹ̀? Lẹ́yìn tó jẹ́ pé ìkan ṣẹlẹ̀ ní December tí ò tí ì tàn lára àwọn èèyàn. Olúwa ní kí n sọ fún gbogbo àwọn abiyamọ kí wọ́n múra gan lórí àwọn abiyamọ. Ṣé wá rí ogun àkọ́kọ́ tó ń ja àwọn abiyamọ jù? Òun lógun àìlákàsí. Oh my God, Malika Poliba Sandalikaba. Ogun àìlákàsí ló ń ja àwọn ọmọ. Màmá, wo mi, Olúwa béèrè lọ́wọ́ rẹ bó ṣe ṣe. Bàbá, bó ṣe ṣe àwọn ọmọ tó lúwa fún, Olúwa béèrè lọ́wọ́ rẹ. Òun lé owó káàkiri, òun lé ọlá, òun lé ipò, òun lé òkè òkun, òun lé pé o fẹ́ ṣe nǹkan rẹ̀, òun lé bó ti tọ́jú àwọn ọmọ, òun lé bó ti bójútó àwọn ọmọ. Ẹjọ́ sà, Olúwa ní kí n sọ fáwọn èèyàn pé kí wọ́n múra gidi sà láti mójútó àwọn ọmọ nínú ọdún 2025. Torí pé Olúwa fi ìran láhàn mi lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ ní ọdún yìí. Bẹ́ẹ̀ ni sà, Olúwa fi ìran láhàn mi o. Kékeré ni tọdún tó kọjá. Ẹ gbọ́ sà. Ṣùgbọ́n Bíbélì sọ wípé búburú ni gbogbo ọjọ́. Ká máa fi àdúrà ra ìgbà padà. Wò mí sà, ohun kan tó lè mú kí gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí tó lè mú ká padà dúpẹ́ pé Olúwa mà ṣeun o. Òun náà ni pé kí olúkálùkù wa ká mójútó àwọn ọmọ tó Olúwa fi sí ìkáwọ́ wa. Ẹ̀yin náà wò nígbà tí ọ̀rọ̀ àwọn Mohbad ṣẹlẹ̀. Nígbà tó ṣẹlẹ̀ sà, ẹnìkan wá bá mi fún interview pé bàbá wòlíì àwọn ní pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ fẹ́ dá sí. Mo ní tèmi ò bá tí ìgbóhùn Olúwa sà, èmi kì í sọ̀rọ̀, èmi kì í dédé sọ̀rọ̀. Torí pé wòlíì tí Olúwa pè tó sì rán sí ìran gbogbo ènìyàn láti tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ ìdè ogun, òun l'Olúwa ṣe pè èmi. Kìí ṣe pé Olúwa kàn pè mí pé kí wá ṣe nǹkan tó wù mí nínú ayé. Mo sọ nígbà yẹn náà mo kọ́kọ́ sọ fún ọ, mo ní àti rí justice máa le torí pé mi ò rápẹrẹ justice sà. Bẹ́ẹ̀ ni sà, lórí ọ̀rọ̀ Mohbad èmi sọ dáadáa. Àti rí justice máa le. Ẹni tó interview mi bí mi léèrè béèrè wípé kí nìdí, mo sọ fún wọn, mo ní Olúwa kì í gbé níbi rúdurùdu sà. Níbi tí ò bá ti sí ìfìmọ̀ṣọ̀kan láàrin ìyá àti bàbá, ẹ lọ wo bá yí àwọn ọmọ yẹn ṣe máa rí. Màmá, ẹ lọ ṣàtúnṣe o. Bàbá, ẹ ṣàtúnṣe o. Bí ìjà bá wà láàrin ẹ̀yin àti ìyàwó yín, ẹ̀yin àti ìyàwó yín ni o, kìí ṣe ẹ̀yin àtàwọn ọmọ o. Ẹ̀yin àti ìyàwó yín ni ìjà wà láàrin yín, kìí ṣe ẹ̀yin àtàwọn ọmọ. Torí pé ohun tó Olúwa kó lé yín lọ́wọ́ tẹ́ ṣèṣirò ẹ̀, òun làwọn ọmọ tó Olúwa fún yín. Ó máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí sà. Ó dùn mí gan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí màmá kan, ó dẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn fún mi torí pé wọ́n ti jó bọ́ kó tó di pé wọ́n kígbe síta. Sà, ọmọ yìí máa ń sunkún lọ bá màmá wípé òun lálàá, òun rí pé wọ́n tẹ̀ mọ́lẹ̀ lójú oorun. Màmá ẹ̀ máa ní wo, you are covered by the blood of Jesus. Yóò kàn ní, ó yá go and sleep, go and sleep. Covered by the blood of Jesus. Bẹ́ẹ̀ni, go and sleep, go and sleep. Ọmọ yẹn wọ́n ló sọ tó ẹ̀mẹ́rin sí ẹ̀márùn sà. Ṣùgbọ́n kí ló máa padà ṣẹlẹ̀? Ọmọ bá wọ kómà lójijì. Sà, ẹ̀mí lọ o. Ẹ̀mí lọ. Ọmọ yẹn lọ o. Ọmọ yẹn lọ o. Bàbá, ibi tẹ́ ẹ dé yìí, ẹni tí èèyàn bá ti lálàá, ọmọ yẹn lálàá, wá bá màmá ẹ̀ pé nǹkan báyìí lòun rí, màmá ẹ̀ gbà covered by the blood of Jesus. Bẹ́ẹ̀ni sà. Bàbá yàbọ̀ gẹ́gẹ́ bí wòlíì àti lọ́dọ̀ ti wà tẹ́yìn jẹ́ wòlíì, irú àwa òye ti wá gbé pétò blood of Jesus yẹn ti cover náà ni kí ni ipa tí ìyá yẹn yẹ kó kó. Ẹ ṣe sà, ẹ ṣe sà. Ẹ jẹ́ kí n tó sọ ipa tó yẹ kí ìyá kó sà. Lórí ọ̀rọ̀ Mohbad, wọ́n sọ ìran fún bàbá Mohbad torí wọ́n padà sọ̀rọ̀ nígbà yẹn. Wọ́n sọ ìran lórí ọmọ wọn wípé kán gbégbèsẹ̀, wọ́n sì gbégbèsẹ̀ yẹn.
now ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ wípé àwọn agbára kan máa ń tẹ̀lé àlá àti ìran. Àwọn agbára tó dẹ̀ máa ń tẹ̀lé àlá ni pé ìran tó bá ti jẹ́ burúkú yóò fẹ́ kó tètè ṣẹ. Agbára tó máa ń tẹ̀lé àlá ni pé èyí tó bá ti jẹ́ dáadáa kò ní fẹ́ kó tètè ṣẹ. Ìgbésẹ̀ ló yẹ kí irú abiyamọ bẹ́ẹ̀ gbé láti tọ̀ wòlíì lọ sà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun lèèyàn ò lè dájà. Bẹ́ẹ̀ ni sà. Bàbá, mo fẹ́ kẹ́ ẹ padà sọ ògbólóhùn kẹ́ ẹ sọ tẹ́lẹ̀. Ẹ ní agbára kan ń tẹ̀lé àlá. Bẹ́ẹ̀ ni sà. Tí àlá búburú yìí bá wá, yóò wá. Yóò jò tètè ṣẹ. Tí rere bá wá, kò ní jò tètè ṣẹ. kí nìdí? Ìdí ni wípé ohun tó bá jẹ́ nǹkan rẹ̀ àwọn agbára òkùnkùn yìí fẹ́ gbà kó tètè ṣẹlẹ̀. Pé kó tètè wáyé. Ẹ ṣe sà. Tó bá ríran sí ẹ pé wàá dolówó jọ torí Ọlọ́run múra ṣiṣẹ́ bí ẹni tí ò ṣiṣẹ́ rí ni. Wòmí tó bá sọ pé wàá dọlọ́lá jọ torí Ọlọ́run struggle bí ẹni tí ò struggle rí, nítorí pé ìjọ tó ti gbọ́ ìjọ ẹni agbára yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé kò ní ṣeé ṣe. Pé kò láyé. Bẹ́ẹ̀ ni sà. Now tó bá wá jẹ́ pé tí ìdàkejì ni sà, nítorí pé ìdàkejì ni àwọn agbára òkùnkùn fi ń gba okùn nínú agbára òkùnkùn. So wọ́n fẹ́ kó tètè ṣẹ kí wọ́n lè bá fi gba okùn nínú ìjọba wọn. Ìdí nìyẹn tí abiyamọ ṣe nílò láti kún fún àdúrà, ládẹ̀ tí máa wá gbogbo ọ̀nà láti dáàbò bo ọmọ rẹ̀. Olúwa sọ wípé àwọn tí ó fi ọmọ ṣe ètùtù máa pọ̀ nínú ọdún yìí. Bẹ́ẹ̀ ni sà. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ tún ṣọ́ra fún àwọn ọmọbìnrin, tẹ́ gbọ́dọ̀ ní kíyèsára lórí wọn. Olúwa sọ wípé ó ní ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí ẹkọ́nọ́mì Nàìjíríà àti àgbáyé tó ń dẹnu kọlẹ̀ sí, bó ṣe ń dẹnu kọlẹ̀ sí ní gbogbo ìgbà, bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n máa ń fi ènìyàn ṣe ètùtù ọlà bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa pọ̀ sí. Ìdí ni gbogbo ẹ̀yin abiyamọ ẹ ní láti gbàdúrà, pàápàá jùlọ gbogbo ọmọ náà lọmọ ológo. Tó bá ti rí pé ọmọ kan jẹ́ ọmọ ológo, kí lọmọ ológo? Ẹ̀bùn àmútọ̀run wá, òun náà ni wàá sì fi mọ̀ pọ́mọ yìí ó ní ògo. Ara àwọn ẹ̀bùn náà ni pé ẹ wo ìgbé ayé arákùnrin wa tó ń ṣe tíátà, Sisi Quadri. Ẹ rí wípé àsìkò tógo yẹn bú jáde tán máa kógo èèyàn bú jáde, tó jẹ́ wípé kò sẹ́ẹ̀ sí nílẹ̀ Yorùbá, yálà ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà, yálà ọmọ Yorùbá tó wà lókè òkun, tó yẹ pé tẹ́ bá ti dárúkọ Sisi Quadri wọ́n ó sọ pé àwọn mọ̀, torí pé kò sẹ́ni tí ò tí ì fẹ́ wo skìtì àbí fíìmù tó ṣe. Ó ṣe wá jẹ́ àsìkò yẹn náà ló ṣaláìsí lórí àwọn nǹkan tó jẹ́ pé àìmọye tó jù bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn ti gba ìwòsàn àti ìtúsílẹ̀ nípasẹ̀ àdúrà. Tó wá jẹ́ pé irú nǹkan kékeré yẹn ló wá múrú ọmọ ológo tó bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ ní láti kún fún àdúrà sà. Àánú àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí máa ń ṣe mí sà. Àánú ọ̀pọ̀lọpọ̀ òbí máa ń ṣe mí o, torí pé ihun tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ̀yin lẹ jẹ̀bi ẹ o. Ẹ̀yin ni o. Lọ́nà wo? Ẹ̀yin lẹ jẹ̀bi. Àsìkò tó bá yẹ kẹ́ ẹ mójútó ọmọ tẹ́ bá ti mójútó tó bá ti ṣẹlẹ̀ ẹ̀yin lẹ jẹ̀bi. Ikú Mohbad wọ́n ṣèwádìí lọ́wọ́, wọn ò ṣèwádìí lọ́wọ́, ẹnìkan ló pa ẹnìkan kọ́ ló pa, àwọn kọ́ ló jẹ̀bi, àwọn òbí Mohbad ló jẹ̀bi. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá wọ́n ní ohun tí a bá fi sílẹ̀ sà, wọ́n ní òun ni ẹnu ewúrẹ́ máa tó. Ṣùgbọ́n ohun tẹ́ ẹ̀ bá ti fi ilẹ̀ ẹnu ewúrẹ́ ò lè tó. Bá a wà. Ìdí ni mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ kan jẹ́ kí ọjà wọn le, pàápàá jùlọ nínú ọdún tá a wà yìí. Èmi sísọ tèmi sà, ẹ wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ tó wá ti wà nínú ìgbèkùn ìjọ, wọ́n dẹ̀ ń torí ẹ̀ jẹ́ kọ́mọ ológun máa kú mọ́ wọn lọ́wọ́. Ìgbèkùn ìjọ. Ìgbèkùn ìjọ ni. Màmá kan wá sí orí òkè wa ní ọjọ́ kan, mo ń ṣe kánsẹ́lì ní ọjọ́ yẹn ni. Màmá yìí ti wọ 70 years, dádì, wọ́n ti wọ 70 years. Nígbà tí mo gbàdúrà fún màmá yìí, ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo dẹ̀ rí ọmọ tó yí àyíká. Tó yí àká. Tó yí wọn ká. Mo rí ọmọ yíya yẹn ká. Tó yíya yẹn ká. Ìyá ti wọ 70 o. Mo wá béèrè mọ́ lọ́wọ́ màmá pé màmá, àwọn ọmọ yín kan wọ́n ní àwọn òbí mọ̀. Bẹ́ẹ̀ ni sà.
wọ́n láwọn ò bímọ. níbo tí wàá ra wọ́n sọ̀rọ̀ nípa ìgbèkùn ìjọ. ok ìgbèkùn ìjọ mo bá débẹ̀ o. ó yẹ. wọ́n ní mọ̀mọ́ bàbá ó ti ọkọ fẹ́ sọ pé àbí mi ìríran ni mo ní mọ́mọ́ tí mo rí kí ló dé tẹ̀ fi bímọ. wọ́n ní àwọn ní ìju. bẹ́ẹ̀ ni sà wọ́n ní ṣùgbọ́n ìgbà tí àwọn wá lọ bá àwọn pásítọ̀ chọ́ọ̀chì sẹ́wọ̀n pé màmá yẹn ti wọ 70. bẹ́ẹ̀ni. irun funfun ti pọ̀ lórí wọn o. báwa. wọ́n ní wọ́n sọ pé omi ni bàbá kinní kan fi ń ṣèwòsàn mi ìfẹ́ máa dárúkọ. ó ti yé. omi ni ìwòsàn àti agbára àwọn. bẹ́ẹ̀ni. sáà dádì àti mọ́mì ẹ má jẹ́ káyà ọmọ yín bàjẹ́ sínú ìgbèkùn ìjọ. oríṣiríṣi iṣẹ́ ìyanu Jésù ṣe oríṣiríṣi ni èmi lè kọ̀nfàmù fún yín pẹ̀lú gbogbo ẹnu mi wípé ètò wà. ètò wà. bẹ́ẹ̀ ni sá ètò wà. tí àdúrà bá ti wà ètò wà. ìdí ni wípé mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé lọ́dọ̀ tèmi odidi báíbù lèmi gbàgbọ́. èmi ò jẹ́ wòlíì aláàbọ̀ bíbélì odidi bíbélì lèmi tẹ̀lé. nígbà Jésù dé ọ̀dọ̀ arákùnrin kan ó pàṣẹ gbé àkéte rẹ̀ máa rìn kó sì máa rìn ẹni yẹn máa rìn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà la lè lo àdúrà pé lórúkọ Jésù ó yá ìwọ arákùnrin dìde kí o sì máa rìn kó rìn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà la sì lè lọ sínú iṣẹ́ wòlíì táwọn èèyàn ń pè létò. ẹ jẹ́ sáré fún yín ní àpẹẹrẹ kan sà. mọ́mì kan pè mí láti United Kingdom. ìgbà tí wọ́n pè mí wọ́n nítorí àbúrò àwọn làwọn ṣe pè mí sà. wípé àbúrò àwọn yẹn ní AIDS. bẹ́ẹ̀ ni sà. so nígbà tá a bá jọ sọ̀rọ̀ wọ́n á ní Olúwa lè tú wọn sílẹ̀. wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan fún mi tó mo fẹ́ kí gbogbo àwọn èèyàn dìmú gẹ́gẹ́ bí kókó kẹ́ ẹ lè mọ̀ túmọ̀ ìgbèkùn ìjọ. wọ́n wá sọ fún mi wọ́n ní dádì in tó yà wọ́n lẹ́nu ni pé irú nǹkan yẹn ṣe ọ̀rẹ́ àwọn rí àǹtí ló pè mí ẹ má gbàgbé o àbúrò wọn dẹ̀ ló ṣe o wọ́n ní irú nǹkan báyìí ṣe ọ̀rẹ́ tàwọn rí wípé ọ̀rẹ́ àwọn yẹn wá máa ń gbọ́ wòlíì kan látòrí tẹlifíṣàn so wọ́n ní true ẹ̀ ọ̀rẹ́ àwọn yẹn máa wá gbé omi síwájú tẹlifíṣàn so wọ́n ní nípasẹ̀ bẹ́ẹ̀ omi tó ń lò yẹn sà àìsàn ìparẹ́ pátápátá wọ́n wá sọ wípé látijọ́ táwọn ti ń gbàdúrà fún wọn tán ti ń ṣerú ẹ̀ fún àbúrò wọn wọ́n ní wọn máa rí ìtúsílẹ̀ àìsàn yóò máa lọ ìmú wá padà sọ fún wọn mo ní ẹ má jẹ́ ń tàn yín ìdí nìyẹn tí bíbélì ṣe sọ pé àwọn èèyàn ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ máa pé bí Olúwa ṣe tú Táyé sílẹ̀ ni ó ṣe tú Kẹ́hìndé sílẹ̀ kò ṣeé ṣe. ìwọ tó bá lọ sí àwọn ìjọ one way traffic nǹkan ó ṣe ọ́ o ìwọ ló ń ṣe ra rẹ ìwọ ló jẹ̀bi o ìwọ ló jẹ̀bi o tó bá ti ń lọ sínú ìjọ one way traffic ayé ò dúró lórí one way traffic ọ̀run ò dúró lórí one way traffic wà á rí pé ìgbà míì òjò àárọ̀ bẹ́ẹ̀ni tó bá yá ọ̀dá máa mú bẹ́ẹ̀ni tó bá yẹ òtútù àwa tó bá yẹ òru awala ọ̀run náà gbogbo ẹ̀ ti ń wá torí pé ọ̀run àtayé wò dúró lórí nǹkan yẹn kan ìwọ wá fẹ́ dúró lórí pé àdúrà nìkan náà ni o ṣáà máa gbà ìwọ ló ń ṣe ra rẹ. sà mú wá sọ fún mọ́mì yẹn pé àbúrò yín òun náà lè rí ìtúsílẹ̀ tá a bá lè tọ́jú wọn nílànà ètò àdúrà níwájú ọba onímájẹ̀mú tí mi gbọ́dọ̀ pé jẹ́ ìrọ̀ testimony wọn wà lórí fóònù tó wáyé kó ṣe play alẹ́ play kí gbogbo etí gbọ́. tí màmá yẹn sọ pé dádì mo ń bọ ìṣẹ̀dá yín mo ní ẹ dúpẹ́ fọ́lọ́ mi kọ́ mo ṣe so ìdí nìyẹn tó fi dàbí pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìgbèkùn ìjọ kó fa ọmọ ológo mọ́ lọ́wọ́. ẹ̀yin náà wo ìtàn Jósẹ́fù àtàwọn ẹbí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ogun ló máa ń yí ọmọ ká pàápàá jùlọ ogun ilé tí èèyàn bá wá ti fàyè lẹ̀ tógun yẹn bá ráyè wọlé sínú ayé ọmọ ó ṣeéṣe kógun yẹn ó borí ọmọ. mo gbàdúrà fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ lè ṣàmì lórúkọ tí bàbá tọmọ tẹ̀ mọ́ ogun ayé ò ní borí yín. àmín. lórúkọ Jésù bẹ́ẹ̀ tí ń ṣe àmì lórúkọ Jésù ogun ayé ò ní borí yín. àmín. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin abiyamọ sà Olúwa rán mi sí ẹ̀yin abiyamọ Olúwa dìde rán mi sí Olúwa ní ká jọ gbàdúrà gidi nínú ọdún yìí lórí àwọn ọmọ sà
màmá kan pè mí láìpẹ́ yìí bóyá bí ìjẹta, màmá yẹn pè mí, mo ti gbàdúrà fún wọn bí ọdún tó lọ lọ́hùn, mo ṣe wá gbàdúrà fún wọn, Olúwa rán mi sí ọmọ wọn. Màmá yẹn wá ní dáàdì ẹ má wọrí, màmá get back sí wọn ọ̀dẹ̀ get back sí mi in time. Nígbà tó wá di bí ìjẹta tí mo wá rí kọ́ wọn, àwọn ní dáàdì ẹ jọ̀ọ́ lórí ọmọ ni ò, mo ní mo ní ṣe bí mo jíṣẹ́ kan fún yín ní ọdún tó lọ lọ́hùn, mo ní ẹ gbégbèsè lórí ẹn tó ṣẹlẹ̀ ní pé àwọn tẹ̀ ọkọ́ mójútó ara àwọn náà, mo ní bí èèyàn bá ṣe mójútó ara ni ó ṣe mójútó ọmọ. Bẹ́ẹ̀ni. Ìdí ni wípé kí nǹkan tó yẹ kẹ́ ẹ tètè yanjú kó má bàa di tẹ́ pé yóò tún di ìdààmú fún yàn. Ọmọ tó yẹ kẹ́ ẹ tètè sà, ọ̀pọ̀lọpọ̀ testimony sà, ọ̀pọ̀lọpọ̀ testimony Olúwa ń lórí òkè fún lórí ọ̀rọ̀ ọmọ. Mo máa ń sọ pé ìjọ àwọn alábíamọ lórí òkè yìí, ìjọ alábíamọ olórí òkè, bẹ́ẹ̀ ni sà. Màmá kan náà testimony wọ́n wà lórí fóònù mi sà, ṣé ẹ ń gbọ́ mi sà? Màmá yẹn pè mí, wọ́n ní dáàdì ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọmọ wọn ni, ọmọ yìí ó ti mugbó, Nàìjíríà lọmọ wà, wọ́n wà ní òkè òkun, ọmọ yìí ti rìnrìn kùnrin. Mo sọ fún onímọ̀mọ́ ṣé ẹ gbàgbọ́, ohun àkọ́kọ́ tí mo máa ń bí ìyànjú nìyẹn, ṣé ẹ gbàgbọ́? Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé wọ́n ti sọ ìgbàgbọ́ wọn nù, wọ́n ti rò pé gbogbo wòlíì ni wòlíì èké. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ ìgbàgbọ́ wọn nù. Bàbá ẹ bá mi jẹ́ kí gbogbo èèyàn gbọ́ eléyìí tí mò ń sọ yìí lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ ìgbàgbọ́ wọn nù, wọ́n ti rò pé gbogbo wòlíì ni scammer ló lè, kì í ṣe gbogbo wòlíì sà, kì í ṣe gbogbo wòlíì mà. Ìdí ni ẹni mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé mo máa tí ẹ̀mí Olúwa bá darí mi láti jíṣẹ́ fún yàn, sà mo lè gbọ́ ìran, ṣùgbọ́n tí n bá ti tí Ọlọ́run ti fi irú èèyàn tó hàn tó wà tó jẹ́ hàn mí, mi ò ní sọ ọkàn mọ́. Ọba tán. Sà bí màmá ẹ ṣe pè mí nìyẹn, mo níṣẹ́ nígbàgbọ́, wọn náà nígbàgbọ́, ẹ jẹ́ àgbàdúà, àdẹ̀gbàdúà. Bí oṣù tó lọ lọ́nkà tó ṣe December ni màmá yẹn pè mí pé dáàdì ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọmọ yín ti wà ní London báyìí, London dẹ̀kọ́ ni mọ́mì yẹn wà, ọ̀nà ó ti di pásítọ̀, ọmọ tí ayé sọ di ìdàkúdà olóògóró ní Nàìjíríà, olóògóró ẹ ṣe sà, ní Nàìjíríà, nítorí pé màmá yìí tètè mójútó òun ní sà. Bẹ́ẹ̀ mo rọ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń gbọ́ mi sà, ẹjá mójútó àwọn ọmọ nínú ọdún yìí sà. Mọ́mì ẹjá mójútó àwọn ọmọ sà, ẹjẹ́ tó fi ìṣẹ̀lélẹ̀ ẹjẹ́ fi kún, ẹjẹ́ fi kún. Arákùnrin kan, àwọn èèyàn lè rí lórí social media, arákùnrin kan wọ́n ní pé ó fẹ́ padà, bóyá ó wá ṣọdún ni kì í tí pẹ́, ó fẹ́ padà airport ló ti ya wèrè, ó fẹ́ padà sókè òkun sílùú ọ̀hún. bẹ́ẹ̀ ni sà, mi ì mọ̀lú tó ti wá, ṣùgbọ́n mo rí fídíò yẹn, mi ò dẹ̀ tí ìráyè wá díẹ̀ dáadáa. Ṣùgbọ́n kí ni tó ṣẹlẹ̀ ni pé mo wá rí wípé àìmójútó òun ló jẹ́ orí bẹ́ẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wà tẹ́ pé wọ́n lè má ráyè àdúà, bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́tọ̀ọ́ sọ́nà, ṣùgbọ́n ẹ̀yin kí ni a pè yín lábíamọ sí, kẹ́lẹ́ bá jẹ́ ààbò fún àwọn ọmọ yín, la ṣe pè yín lábíamọ. Ìdí ni ètò fi sọ wípé òǹbí ni ó yàtọ̀ sí òun ni. Èèyàn lè bímọ kó má lè wo ọmọ, ṣùgbọ́n tó dáa jù ní pé kẹ́ jẹ́ ẹni tó bí, kẹ́dẹ̀ jẹ́ ẹni tó lè wò. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹ̀yin abíamọ lórúkọ tí Bàbá tọmọ tẹ̀mí mọ́, ọmọ yín wò ní kú mọ́ yín lọ́wọ́. Àmín. Lórúkọ Jésù ogun ò ní sọ wọ́n dìdàkudà. Olúwa rán mi sí yín o, àǹfààní rẹ̀ o, bá a ti wà ní January báyìí, tí January náà ti ń tẹnu bodò lọ. Ẹ jẹ́ a jọ wá ojú Olúwa o, ẹ jẹ́ a jọ gbàdúrà o, kò sí ogun kógun tó wù kó jẹ́ t'Olúwa ò lè ṣẹ́. Má sọ fáwọn èèyàn, ibi tẹ́ ẹ gbà kọjá nígbà 100, ohun tẹ́ ń wá lè wà ń bẹ̀ o, ṣùgbọ́n kẹ́ má rẹ̀ tí ó fi lè yín lọ́wọ́, tàbí kẹ́ má rẹ̀ tí ó fi hàn yín. So èèyàn ó lè ti sọ̀rọ̀ tínú pé kí ni nǹkan yóò sí ń bẹ̀, ó wà ń bẹ̀. Ẹni tí ó fi hàn ẹ́ lò tí rí, ẹni tí ó fà lé ẹ lọ́wọ́ lò tí rí. Ìdí ni ẹ̀wà dẹ́ bá kọjá ń bẹ̀, wòlíì sí wàsà, eléyìí tẹ́mi fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbáyà pé mo jẹ́ ọ̀kan nínú wọn. Mo máa ń sọ gbogbo orí afẹ́fẹ́ tí ń bá dé sà, ó ti ń tó ọdún keje mi náà báyìí lórí afẹ́fẹ́. Kò sí ibikíbi tẹ́ ẹ lè pín fọ́tò mi, ẹ lè pín fídíò mi káàkiri. Kò sí ibikíbi tẹ́ ẹ máa dé tí wọ́n sọ wípé ẹni yìí olè ní tàbí olùjìbìtì rí. Kò sí, òun ni mo tún ń sọ sí gbogbo àgbáyé yìí. Ìdí nìyẹn tí Olúwa ṣe pé àwọn